A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Èkó láti ẹgbẹ́ òṣèlú Labour ní ọdún 2023 Gbádébọ̀ Roseville ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lórí bí ó ṣe ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù sí ₦85,000. Ó ní ṣùgbọ́n owó yìí ò tó láti gbọ́ bùkátà fún ẹni ń gbé ní ìpínlẹ̀ Èkó. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Roseville ti ṣe àfihàn yìí lánàá. Ọjọ́rú ni gómìnà Sanwó-Olú sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels wípé inú òun dùn láti kéde àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́. Òun á sì fẹ́ padà wá nínú oṣù kínní ọdún tó ń bọ̀ láti kéde àlékún mìíràn sí ₦100,000. Gómìnà ní òun kò ṣe èyí láti fi ba ẹnikẹ́ni nínú jẹ́, ṣùgbọ́n kí àwọn òṣìṣẹ́ lè gbé ìgbé ayé tó dára sí i. Nínú èsì Roseville ni ó ti ní ₦100,000 ò tíì pọ̀jù fún òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó látàrí bí owó oúnjẹ, owó ọkọ̀ àti owó ilé ṣe gbówó lórí. Bákan náà, ipò kejì ní ìpínlẹ̀ Èkó wà lórílẹ̀-èdè, tí ó túmọ̀ sí wípé ìnáwó rẹ̀ pọ̀ jọjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. National Security Adviser (NSA) Nuhu Ribadu ti sọ wípé ọwọ́ àwọn oníwà ìbàjẹ́ ẹ̀ṣọ́ ìlú ni àwọn adàlúrú ti ń rí ìbọn àti ohun ìjà olóró mìíràn rà, níbi wọ́n ti bá 2,400 àwọn ìbọn kéékèèké àti ohun ìjà olóró tí wọ́n rí gbà jẹ́. Ni Ribadu ti sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá ní ìlú Àbújá. Ó fi ẹ̀hónú rẹ̀ hàn wípé ọwọ́ àwọn agbófinró ni wọ́n ti ń rí àwọn nǹkan wọ̀nyí rà. Ní ìlú Àbújá yìí kan náà ni Defence Ministry ti kéde wípé ìgbógun ti àwọn adàlúrú ti kúrò ní ìgbésẹ̀ tàtijọ́. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti drone ni àwọn ń lò báyìí. 50 fighter jet ni wọ́n fẹ́ fi kún un fún iléeṣẹ́ ológun ojú òfurufú (NAV) láàrin oṣù Kejìlá ọdún yìí sí ọdún 2026. Láti fi túbọ̀ gbógun ti adàlúrú àti àwọn oníwà ọ̀daràn mìíràn lórílẹ̀-èdè, Ribadu ní àwọn gbọ́dọ̀ wá ọ̀nà láti fòpin sí ìwà ọ̀daràn. Bí a bá fẹ́ gba orílẹ̀-èdè wa padà kí a sì gbé ní àlàáfíà, ó ní ohun tí ó burú jù ni kí òṣìṣẹ́ ọlọ́pàá tàbí ológun mú ìbọn jáde láti iléeṣẹ́ tí ó ti ń ṣiṣẹ́ kí ó sì tà á tàbí yá àwọn ènìyàn burúkú láti wá fi pa àwọn akẹgbẹ́ rẹ̀. Ó ní òfin wà tí ó ń darí ẹni bá fẹ́ ní ohun ìjà olóró lọ́wọ́. Ẹni ò bá tẹ̀lé ìlànà yìí ti lùgbàdì òfin. NSA ní àwọn kò ní sinmi tàbí ṣàárẹ̀ pẹ̀lú irúfẹ́ adarí tó wà lóde àti àwọn tí wọ́n ṣaṣojú. Ìrètí wà, àsìkò díẹ̀ ni àwọn nílò láti fi jà kí wọ́n sì gba orílẹ̀-èdè padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi àti adarí gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) Rabiu Koko ń sọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti gbà ní ìyànjú kí wọ́n wá ọ̀nà àti ran orílẹ̀-èdè lọ́wọ́ kúrò nínú ìṣòro ìṣẹ́ àti ebi yálà tí wọ́n fi gbogbo ìgbà ṣe ìkọlù sí ìjọba àpapọ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá ni ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Iliyasu Musa Kokonso ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni wípé ìṣòro ti kóbá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bákan náà ni ó jẹ́ òtítọ́ wípé ìjọba ààrẹ Bọ́lá Tinubu ń sa gbogbo agbára rẹ̀ láti mú ayé dẹrùn. Kí àwọn alátakò wọ̀nyí náà wá ojútùú kí wọ́n ṣe àtìlẹ́yìn yálà tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ tí ó lè mú ìparun wá. Kokonso tí inú rẹ̀ kò dùn sí bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe ń fi gbogbo ìgbà ṣe ìkọlù sí ẹgbẹ́ tó ń ṣe ìjọba lọ́wọ́ ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣe èyí láti fi ṣi ìjọba lọ́kàn. Ó ní kí ni wọ́n ti ṣe lọ́wọ́ ara wọn fún ìgbáyégbádùn ará ìlú ní àkókò ẹlẹgẹ́ tí orílẹ̀-èdè wà. Fún àpẹẹrẹ,
ó ní kí ni Koko ṣe fún constituency àti agbègbè rẹ̀ ní ìpínlẹ̀ Jigawa àti Katsina gẹ́gẹ́ bí olùdíje du ipò ààrẹ láti mú àdínkù bá ìyà tó ń jẹ àwọn alátìlẹyìn ẹgbẹ́ rẹ̀ kò sí. Kàkà bẹ́ẹ̀, ìjà ló ń bá ìṣèjọba òun fúnra rẹ̀ jà ní ìpele ti ìpínlẹ̀, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kano. Ó kìlọ̀ fún Atiku Abubakar náà lórí ìkọlù gbogbo ìgbà rẹ̀ sí ìṣèjọba Tinubu bí ó ti béèrè ìrànlọ́wọ́ tí yóò ṣe fún ọmọ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ipò igbákejì àná Iliyasu tí í ṣe kọmíṣánná àná fún ìdàgbàsókè ìgbèríko nígbà ìṣèjọba Ganduje ní orílẹ̀-èdè ń kojú ìṣòro tí ó sì nílò àgbájọwọ́ láti foríkorí wá ojútùú sí ìṣòro. Ó ní a kò gbọdọ̀ káwọ́ lẹ́rán máa wòran kí a má mọ̀ ju kí a máa ṣọ́ ìgbésẹ̀ ìjọba àpapọ̀ kí a wá ọ̀nà láti gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkàn mímọ́ lórí bí nǹkan ṣe lè dára. Ó wá gbóríyìn fún Defence Minister Badaru àti Matawalle pẹ̀lú Nuhu Ribadu lórí bí wọ́n ṣe rí ogunlọ́gọ̀ adàlúrú Boko Haram àti àwọn olórí wọn mú kúrò láàrin oṣù kan. Ó ní àṣeyọrí yìí bá má ti ṣeé ṣe bí ìjọba ò bá gbé ìgbésẹ̀ akíkanjú lórí ààbò ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèré lórílẹ̀‐èdè Nàìjíríà Actors Guild of Nigeria (AGN) ti ní kí Halima Abubakar lọ rọ́kúnlé lórí ẹ̀sùn wípé ó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri lórí àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn onípò ńlá láwùjọ fún àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára bloggers. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde òní, ìpinnu yìí wáyé lẹ́yìn ọdún méjì tí wọ́n ti ń ṣe ìwádìí rẹ̀ lórí àgbélẹ̀rọ irọ́ tí ó ń pín kiri, pàápàá jùlọ lórí ìbáṣepọ̀ láàárín àwọn òṣèré pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórílẹ̀‐èdè. Bákan náà ni AGN fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ń ṣe ìwádìí lórí àwọn ọmọ ẹgbẹ́ wọn yòókù pẹ̀lú irúfẹ́ ẹ̀sùn kan náà. Lára rẹ̀ ni èyí tí ó ní í ṣe pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio. Ọdún 2022 ni AGN gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fọ́n rere láàrin ẹgbẹ́. Lẹ́yìn ìwádìí tó jinlẹ̀, ìgbìmọ̀ fẹnukò wípé Halima ni ó wà nídìí ìròyìn irọ́ tí wọ́n ń gbé kiri nípa àwọn akẹgbẹ́ wọn àti bàbá ìsàlẹ̀ ẹgbẹ́. Fún ìdí èyí ni wọ́n ṣe ní kò ní àǹfààní àti ṣe sinimá tàbí kópa nínú sinimá kankan lọ́wọ́ yìí. Bí ó bá wá ṣe lòdì sí àṣẹ yìí, á jẹ́ wípé àwọn á gbé ìgbésẹ̀ mìíràn lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò ṣí ìwé ẹ̀sùn lórí àfọwọ́rá tako òṣèré ilẹ̀ Nàìjíríà Lizzy Anjorin Lawal tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí góòlù ní ọjà Ọba Akíntóyè ní erékùṣù Èkó. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn bí ìyẹn ṣe béèrè fún bí nǹkan ṣe lọ sí update. Alukoro ọlọ́pàá ṣàlàyé wípé níbi ìwádìí tí ó ṣe àfihàn fídíò pẹ̀lú èrò púpọ̀ àti ará ọjà tí wọ́n fi ẹ̀sùn kan Anjorin jẹ́ àṣìṣe mistake of fact. Hundeyin ní ìwádìí ṣe àfihàn wípé ẹni ń ta ọjà ni kò pèsè nọ́mbà tí ó pé fún olùrajà ìyẹn Anjorin. Nígbà tí Anjorin ṣe ìfowóránṣẹ́ ni ó ṣe é sí àpò ìkówósí mìíràn. Nígbà tí Anjorin rí ìtàbùkù tí wọ́n ṣe sí i tí wọ́n fi pè é lólè ni ó gbé ẹjọ́ ọ̀hún re ilé-ẹjọ́ tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú afurasí. Nígbà tí ó yá ni Anjorin ní òun kò ṣe ẹjọ́ mọ́ tí wọ́n fi da ẹ̀sùn ọ̀hún nù. Hundeyin ṣàlàyé wípé n$90,000 ni Anjorin fi ránṣẹ́ sí àpò ìkówósí mìíràn, ṣùgbọ́n nígbà tí wàhálà fẹ́ pọ̀ jù ó padà ṣe owó mìíràn fún oníbàárà rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé àṣìṣe yìí kò ti ọwọ́ rẹ̀ wá, ìròyìn jábọ̀ wípé nígbà tí Anjorin ṣe àbẹ̀wò sí ọjà yìí ni wọ́n pè lé e lórí wípé ó jí góòlù tí àfihàn rẹ̀ sì gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Oṣù kejì ọdún yìí ni ìròyìn jábọ̀ wípé oníṣòwò tí kò dín ní 6 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì gbé wọn lọ ilé-ẹjọ́ májísírèètì lórí ẹ̀sùn wípé wọ́n kan Anjorin lábùkù nígbà tí ó lọ ra góòlù lọ́jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.